mọ̀ pé gbólógí ló máa ń fún Fọlá lówó. Gbogbo bàlájì ṣe ń sunkún pé Fọlá fẹ́ pa òun, nobody listen because Ìyábọ̀ Òjó ti fún wọn ní picture wípé Aláàjì gbowó lọ́wọ́ Fọlá. Ṣó ti yẹn nǹkan tí mi sọ? Ìyábọ̀ Òjó ti fún wọn ní picture wípé Aláàjì gbowó lọ́wọ́ Fọlá. So gbogbo bí tí Fọlá gbé Fọlá àti Ìyábọ̀ Òjó Fọlá àti Ìyábọ̀ Òjó. Ẹ̀yin èèyàn wa, Lizzy Anjorin ti ké gbàjarè síta ò wípé ìgbà tí Fọlá tí ó fẹ́ pa ọkọ òun wípé kò sí ẹnikẹ́ni tí ó rí nígbà náà torí ọ̀rọ̀ náà. Àwọn ọ̀rọ̀ tí Lizzy Anjorin tí ó sọ nìyí, ẹ jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin yìí. Kí ti yín rò? You don't understand? Jẹ́jẹ́ mi ni mo jókòó sí. Ṣé Bridget ó ń já fikán? Ẹ sọ wípé ambassador body odor princess ó já fikán ìyàwó Anini àwọn orúkọ ẹ̀ nìyẹn ambassador body odor àwọn ọmọ Gistlover ní àwọn ọmọ Ìyábọ̀ Òjó gbogbo wọn lọ́hùn ẹgbọ́jọ wà nínú gúrùpù ni ọjọ́ wà nínú gúrùpù ni so ẹ jẹ́ ká gbádùn Ìyábọ̀ Òjó ẹ jẹ́ ká gbádùn interview ẹ̀ ẹni kú tó lọ gbé ẹnu ìṣòwò ó tún gbé Quran obìnrin yẹn ló gbà mí lọ́wọ́ ẹ jẹ́ ká ti ẹ̀wẹ̀ sí wọn díẹ̀ ká tó máa lọ ẹ jẹ́ ká wẹ̀ sí ẹnu ìṣó àti Ìyábọ̀ Òjó díẹ̀ ẹ̀sìn yìí pọ̀ fún wọn ní bọ́nú ẹ̀sìn yẹn pọ̀ gan-an ó dáná níṣó kan tó kọ́kọ́ ṣe ó dà pé download ló wà ẹ má wọlé ẹ jẹ́ kí n play yẹn. Ìyábọ̀ ti fi donation báyé jẹ́ bọ̀ ẹ wele. Lójútì. Ẹ máa gbọ́. Lójútì ni. Mo ti gbọ́ mò ń bọ̀ ṣé bó ti ní mi lójútì ṣe bí Ìyábọ̀ Òjó tó dẹ̀ ń fòkú ọmọ ọlọ́mọ gba donation tó dẹ̀ ń fòkú tiẹ̀ náà gba donation ṣé bó lójútì ambassador body odor ni ó ń já fi kan Bridget ṣó ẹ dùn bí wàláì ṣó ẹ lọ àwọn èèyàn fẹ́ rẹ̀ rẹ̀ pa ó dẹ̀ bó ti ṣe àwọn èèyàn gan me I will always say the truth inú ẹgbẹ́ àgbésùn pikin ambassador ẹ jẹ́ ká gbọ́ jàre ẹ máa gbọ́. For the fact pé mo wá ń bá ẹ̀rọ aláìlójútì lójútì. Irú kí ló tàn níbi ìbàyí tójú ẹ smooth tójú ẹ padà wá ríra dáadáa inú mọ́tò onímọ́tò tó wá lọ jókòó sí ó tún tan ẹ́ńjìnì lórí pé wà tí Ìyábọ̀ fẹ́ gba donation fẹ́ ṣe ṣó fún Lizzy ṣó fẹ́ forúpa rẹ̀ ẹni ògo máma bẹ́ sódò ògo máma para rẹ̀ bẹ́ẹ̀ lówó fọ́fọ́ lówó báyìí ògo máma para ẹ̀ ìbẹ̀rì bẹ́ tẹ̀tẹ̀ ògo máma kọ́ sódò yeyeyeyeye mo ń gbọ́. For the fact pé mo wá ń bá ẹ̀rọ ọjọ́ ọkùnrin kan tí ò ní láárí. Ò ní láárí ò ṣe ṣé bí ìyí tẹ́ ẹjọ́ yanjú ọmọ ọlọ́mọ tẹ́jọ́ fi ń gba donation ṣé bí yẹn ṣáà ní láárí ṣá ò ṣe mo dúpẹ́ ẹjọ́ ẹ̀kọ́ àwọn tó dáwó fún ẹni àwọn tó dá má bínú pẹ̀lẹ́ àṣẹ̀ṣẹ̀ gẹ̀ẹ́tì ẹni pẹ̀lẹ́ ẹ̀rọ pẹ̀sẹ̀ pẹ̀lẹ́ èwo náà fún ẹ mú bẹ̀ Ògo Kazongo èwo náà fún ẹ mú bẹ̀ kò ní láárí àbí ó ṣe adúpẹ́ ṣé Ìyábọ̀ ṣáà ní láárí ṣá pẹ̀lú òkú Sàríyù òkú ẹ̀ àtòkú Mohbad tó fi ń tọrọ bára pẹ̀lẹ́. Gbogbo ẹnu mo fi fọ́ ọkùnrin tó bá ní láárí. Kò ní láárí ó ṣe mò ń gbọ́. Kò ní kó lọ lé obìnrin. Ṣọ́kùnrin tó bá ní láárí máa ń gbọ́mọ lọ́mọ travel tó dẹ̀ gbédé tí àmọ́ venue tọmọ ti kọrin tádẹ̀ rí royalty ọmọ dọ́là ṣọ́kùnrin tó ní láárí a máa ṣe bẹ́ẹ̀ ṣọ́kùnrin tó ní láárí a máa lọ yọmọ lọ́mọ lọ́dọ̀ ọ̀gá ẹ̀. What is it, mama? Oh, see my princess. What is it? Come.